Orúkọ mi ni Her Spiritual Majesty Queen Dr. Mrs. Ọlọ́ṣùndé Ẹjalónibú Omígbèmí tí gbogbo ayé mọ̀ sí ọba obìnrin olórìṣà Yemọja àgbáyé. Èmi kan náà ni Yèyé Ọ̀ṣun ní ìlú Ìpàkodó. Èmi ni Yèyé Ọ̀ṣun Ṣẹlẹ̀wò ní ìlú Ìgbogbo. Èmi kan náà ni ọba obìnrin Yemọja Ọbàtálá ní ìlú Ilé Ifẹ̀ Òǹdáyé, níbi tí ojúmọ́ ti mọ́ wá ní ìlú bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, bàbá wa Ọọ̀ni àrólé Odùduwà, Ọọ̀ni ti gbogbo àgbáyé tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Mo ṣe kábíyèsí o, mo ṣe kábíyèsí o, mo ṣe kábíyèsí o fún bàbá wa olórí gbogbo ládéládé. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, mo dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá, nítorí pé Ọ̀rúnmìlà ló sọ báyìí wípé alólómi alòlómi àti wáyé gúnugún àti rọ̀rùn àkàlàmàgbò. Ojúro gúnugún tó kì í dá fólómi tútù, eléyìí tí ń ṣayé àgbọ́n mi règún. Ọ̀rúnmìlà ló dèké eku mo lérìwọ̀ ọ̀fẹ́, èrìgì àlọ́ kò mà ní fólómi tútù pa, torí òun àti ẹ̀ wọ́n mà ti jọ dìmùlẹ̀. Ikú ayé ò ní pa wá o, gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí, ikú ayé ò ní pa yín. Ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà, èmi Yemọja àgbáyé yín náà ni.